parun orí iṣẹ́ làkó máa kú sí ọ̀nà fún àtijẹ́ àti mú wa òun ọ̀nà àtijẹ́ àti mú wa ó máa di ọ̀nà ọ̀rọ̀ yóò. ẹ̀sùn ló ní pátákó ẹ̀fọn ló lọ́ọ́ lérè ọmọdé dára lórí wọ́n olódò wọn kọ́ máa tẹ́lẹ̀ ọ̀la ká tó kó olókùn tó ní kọ́kọ́. ṣé mo bá wọn. wọn ti di àwọn náà lè ṣe kó sí wọlé ẹjọ́ kò dé náà ẹjọ́ kò kò lè pẹ́ lẹ́sìn ṣẹwọ́. ọlọ́run ṣọ́ wa gbà wá o iṣẹ́ tí pọ̀mọ́ ikú oṣù tí ta ọ̀rọ̀ pàmò orí iṣẹ́ kó àwọn sí ọ̀nà fún àtijẹ́ àti mú wa o àtijẹ́ àti mú wa ọ̀nà ọ̀nà ṣàbíyàn àmì àmì ọlọ́run ṣọ́ wa. o ti wá jókòó dé mi ìgbà tí mo ti ń títí lọ́dọ̀ mi sí mi ò rí ìwọ ní ìwọ wọ̀ yìí ẹ tún fẹ́ rí mi mọ́. ẹrù kọ́kọ́ náà ló sẹ́yìn náà ìlú náà mi kì í ṣòro bẹ́ẹ̀ nǹkan tó dé ló ní ká wá wò ṣẹ́gun. bí mo ṣe close láàárọ̀ yìí tí bọ́ síta pé kí wọ́n mi ṣe gbogbo ẹ̀. ṣé kí ṣe pé kí wọ́n yá wọlé. ti ìbílẹ̀ ti ìdíkù rẹ̀ máa dẹ̀ tún wá bí ṣe máa dá padà síbi tí mo ti gbà. ọlọ́run ṣọ́ wa iṣẹ́ tí pọ̀mọ́ ìlú oṣù tí ta ọmọ àparò orí iṣẹ́ làkó máa kú sí ọ̀nà fún àtijẹ́ àti mú wa òun ọ̀nà àtijẹ́ àti mú wa ó máa di ọ̀nà ọ̀run ẹ̀ṣọ́ yóò. ní bàtà. ṣáà kí ló fi pọn máa ṣe báyìí mo fún ọmọ tó wà lọ́wọ́ ti ṣọ̀rọ̀ skul rẹ̀. ṣé o sọ fún mi sí pé o tiẹ̀ ní kọ́bọ̀ kankan láti yá mi. ẹlẹ́dẹ̀ mo ò tẹ̀ ní wọ́n náírà lọ́wọ́ yàtọ̀ máa ti dé. How are you? ẹ ká sọ fún mi. Hello. ọ̀rẹ́ mi ni sà. ọ̀rẹ́. bẹ́ẹ̀ ni sà. wọ́n fẹ́ rí mi àbí. rárá sà èmi ló wá rí ó ní àwọn kọ̀ọ̀kan tó wá bá mi sí i. wọ́n wá bẹ̀rẹ̀ sanwó fún un. Yọrí. Ìgbà wo bẹ̀rẹ̀ ní kúrò? Ta ni eléjì tó wà ní ọ́fíìsì níbẹ̀? ọ̀rẹ́ mi ní ìpàjọ parí school. Ọ̀rẹ́ ìtẹ́jọ parí school? Kí ló wá ṣe? Ó wá rí mi ní ó ní àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó try tó wá bá mi sọ ó ní problem àwọn ọ̀rọ̀ yẹn ló wá bá mi discuss. Ó ní problem? Ó wá discuss pẹ̀lú ẹ̀ níbi tí wọ́n ti wà lẹ́nu iṣẹ́ tiẹ̀? Ẹ jọ̀ọ́ má bínú kò sí time tó lè fi rí mi àfi tó bá wá sọ́fíìsì time tó lè rí láti fi rí mi nìyẹn. Jẹ́ kí n fún ẹ ní last warning. Ojú ọmọ kan tí mo fẹ́ràn ni o. Táìmì ibi tí mo ń lọ ni mo ń lọ. Mo ń fa kéèsì kankan wá ìgbẹ́ kan lọ́wọ́. Ibi tí mo lè fa kéèsì yẹn dé ayé ọgbọ́n ọ̀run mọ̀. Yes! Àwọn tó pẹ̀lú ọlọ́run kan mo fẹ́ kó yẹ wọ́n pé àpọ̀ kò ní nǹkan mi tẹ́wọ́ àfẹ́wọ́n yes ẹni náà wọ́n àdèmàjà kọ́. So kò jọ kó má dá ìbáfẹ́ fẹ́ mi náà rárá. Because mo ní focus. Àwọn náà ní focus o. Wọ́n ti gbà. All right. Oh God. Èmi. Wọ́n gbà. Àtàjà kọ́lọ́dé wọn. Wọ́n gbà. Ah, baby. Should we sign? That child.
Ta ni wọ́n? Ó ń bí ẹ̀. Ó ní ta ni mí ṣàlàyé fún. Ó lè má lè dé lóhùn. Èmi nìyàwó ẹ̀. Dayọ̀. Yeah. Ṣé nǹkan tí lady yìí ń sọ ṣé tòótọ́ ni? Wá, bá tó ti jẹ́ pé òun ló kọ́kọ́ sọ̀rọ̀. Ó possible then. Ó possible. Yeah. Lẹ́nu ẹ̀. Ṣé pé o lè ṣerú nǹkan báyìí fún mi pẹ̀lú gbogbo nǹkan tí mo ṣe fún ẹ? Ó ti dá mi lóhùn. Ṣé ọdún mi sọ̀rọ̀ látàárọ̀? Kí ló ṣe fún mi? Dayọ̀, kí lèmi ṣe fún ẹ? Yeah. Kí ló ṣe fún mi? What about the love I gave to you? Love ni love tó rí jẹ́ àpálọ̀ kitchen. Love yàrá rèé náà. Mo ṣe ẹjọ́ wọ́n tó rìn. You can use what you have to get what you want. Yes, o máa lò ó lè máa jẹ́ pẹ́pẹ́pẹ́. Anyway, jọ ẹni láti ní ọjọ́ tó bá sún yẹn. Inú ilé ìgbìmọ̀ ni wà bọ́ta mi. Bọ́ta ó ti. Kí ló fọ́ lè ṣẹ́tọ̀ rẹ̀? Yeah, I was just looking chocolate. Ọ̀rẹ́ mi. Ta ni wọ́n? Àwọn sọ̀rọ̀ so àmọ́ ìtàn àwọn jẹ́. Come on now. Before this big barrel get though. ṣe wọ́n mo dúró fún the other person yẹn ni. dá nǹkan tó dùn mọ́ ni ọmọ wà panà kí ló fẹ́ ṣé tiwájú àbí tẹ̀yìn. ọmọ dúpẹ́ tiẹ̀ mo mọ nǹkan tí mo fẹ́ nǹkan tí mo fẹ́ nìyẹn so kó máa lọ. àmọ́ irú yín olórí burúkú ni irú yín irú ìyá tó ti fẹ́ kú tè nítọ̀la ọ̀rọ̀ ọmọ tó dùn lé ọmọ kékeré tó fáì tó rẹwà ó wá jẹ́ pé ìyá àgbàlagbà ìyá arúgbó lórí burúkú àwọn òbí ò ní jèrè ẹ látàárọ̀ tí mo ti dúró. mo dá padà wọn ò ní jèrè ẹ. ìgbà tó rémi ọmọ kékeré ilẹ̀ tó gbé mi tó wáyé pé ìyá arúgbó sì yìí ìyá ṣé máa ń kókò pẹ́ tẹ́ débi ẹ lè má gba kọ́sítọ́mà mi o. hello. nọ́ọ̀sì alábẹ́rẹ́ ilẹ̀ ń wá lórí tẹ́lọ́lẹ́ o ọ̀rọ̀ tí owó máa dá sílẹ̀. owó yẹn ọ̀rọ̀ díẹ̀ ọmọ ṣiṣẹ́ iṣẹ́ rà wá àdẹ̀gbọ́dọ̀ ẹ̀jọ́ ara wa ẹ má wọrí ṣẹ́gbọ́n ìfọkànbalẹ̀ ẹ̀wọ̀ ẹ̀rẹ̀ máa gbádùn mi ṣẹ́gbọ́n.